صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. وعلى النبي الكريم صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون.
يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. àwọn mùmínì òdodo lọ́lọ́run fẹ́ bá sọ̀rọ̀ lọ́lọ́run fẹ́ bá sọ̀rọ̀ pé kutiba alaykumus siyam kama kutiba على الذين من قبلكم لعلكم تتقون. oríṣiríṣi àwẹ̀ ló wà. oríṣiríṣi àwẹ̀ ló wà. kí ni ìtumọ̀ àwẹ̀? kí wàá ní ìtumọ̀ àwẹ̀? ẹni tí ò ní mọ́nì. ẹni tí ò ní mọ́nì. kò lè gbarú èyí tá a fẹ́ wí. kò lè gbarú àwẹ̀ tá a fẹ́ wí. àmọ́ àwẹ̀ wà. àmọ́ àwẹ̀ wà. lọ́dọ̀ tiwọn náà. lọ́dọ̀ tiwọn náà. kí ló ń jẹ́ àwẹ̀? àìwẹ̀ àìwẹ̀ ló ń jẹ́ àwẹ̀. àìwẹ̀ ló ń jẹ́ àwẹ̀. ìtumọ̀ ẹ̀ ni pé Yorùbá náà. ìtumọ̀ ẹ̀ ni pé Yorùbá náà. kí Islam tó dé. kí Islam tó dé. wọ́n ní kinní kan tó ń jẹ́ àìwẹ̀. wọ́n ní kinní kan tó ń jẹ́ àìwẹ̀. ìgbà tí Islam dé. ìgbà tí Islam dé. táwa ń gbà. táwa ń gbà. àwa wò pé kí ni a fẹ́ pè o ẹ pè láìwẹ̀. àwa wò pé kí la fẹ́ pè ẹ pè ní àìwẹ̀. ló fi ń jẹ́ àìwẹ̀. ló fi ń jẹ́ àìwẹ̀ nílẹ̀ Yorùbá àwa wá ń pè ní àwẹ̀. ẹ wọ àwẹ̀ náà ni wọ́n ń pè ní àìwẹ̀. àìwẹ̀ náà ni wọ́n ń pè ní àwẹ̀. kí láìwẹ̀ yẹn àwọn tí wọ́n ń sin òòṣà tí wọ́n ń tó ń ṣe ìṣègùn àwọn ìṣègùn wọn yẹn tí wọ́n bá fẹ́ kó lágbára àwọn agbára kan wà tí wọ́n bá ti ṣèṣègùn yẹn tí wọ́n fẹ́ kó lágbára àìwẹ̀ ni wọ́n níwẹ̀ wọ́n níwẹ̀ ìyẹn làwẹ̀ lọ́dọ̀ wọn. àwọn tó ń sin òrìṣà tó ń ṣe ògùn tó bá fẹ́ ṣe ògùn tó lágbára àwọn náà kóra oró síbi kan wọn ò ní jẹ wọn ò ní mọ wọn sì níwẹ̀ wọn ò níwẹ̀ kìí ṣe jíjẹ wọn ò níwẹ̀ wọn ò níwẹ̀ òun ló ń jẹ́ àìwẹ̀. òun ló ń jẹ́ àìwẹ̀. torí nǹkan tí wọ́n ṣe yẹn kó lè lágbára. torí tí wọ́n ṣe yẹn kó lè bá ní agbára. wọ́n fẹ́ fi ró lágbára. wọ́n fẹ́ fi ró lágbára. òun ni àìwẹ̀. òun ni àìwẹ̀. ìgbà tọ́lọ́run máa dárúkọ lórí yá ayọ̀ alladhina amanu. ayọ̀ alladhina amanu. àwọn tó jẹ́ mùmínì ni o. kutiba alaykumus siyamu. a ṣe àwẹ̀ yẹn lọ́ranyàn fún yín. kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. lọ́ranyàn fáwọn tó ṣáájú yín la'allakum tattaqun níta fẹ́ lò lára àwẹ̀ yẹn ni pé kẹ́ bẹ̀rù Ọlọ́run. kí ni alladhina min qablikum ní pé anabi Musa alayhi salatu wa salam. jọta fẹ́ fún látàwọ́ra. àtàwọ́rá tá a fẹ́ fún yìí a ṣe àwẹ̀ yẹn ní 30 ọjọ́ fóun náà 30 ọjọ́ yẹn
lọ́gbọ̀n ọjọ́ yẹn kọ́gbọ̀n ọjọ́ tó ní dédé ọgbọ̀n ọjọ́ yẹn ó wá rí i pé ẹnu òun ẹnu rúrùn yìí lára wa ń tì í pé àṣẹ kóòtù wa lọ bọ́ lọ́hùn kóòtù máa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yẹn ẹnu tó bá ń rùn yẹn ọlọ́run wàá gbọ́ yóò máa kò mọ̀ ẹ́ pé tó dáa jù ń bẹ̀ ní ẹnu ẹ̀ tó ń rùn yẹn. ọlọ́run tó wá ní pé gba mẹ́wàá mi sí àfi fáìnì yẹn fún àìtẹ̀lé nǹkan tó yẹ kó o ṣe. ووعدنا موسى 30 ليلة 30 ليلة ọgbọ̀n òru la fi fún láwẹ̀. وأتممناها بعشر àwọn wa fi mẹ́wàá kù. وتم ميقات ربه 40 ليلة. ọdọgójì èyí tá a fi fáìnì ẹ̀ nù. tora fẹ́ fún ní àtẹwúrà. وقال موسى لأخيه هارون اخلفني في قومي. àlọ́bẹ̀ أكرمكم الله. àwẹ̀ yẹn tá a fún tó di arba'ina ليلة. laylatan in tó fẹ́ lò níbẹ̀ ni pé kí etí gbọ́rọ̀ ẹ̀ kó lágbára kó lè máa gbọ́ nǹkan tá à ń bá a sọ kò ní sí ògbìfọ̀ láàrin àwọn méjèèjì. nígbà tá a fún níyẹn tó ń gbọ́ òun wá ń rò pé ẹni tó ń gbọ́rọ̀ ẹ̀ ó yẹ kó ń rí bẹ́ẹ̀ sì ni a fún ní hasadu sadisa yẹn kó fi rí ولما جاء موسى لميقاتنا وكلمه ربه ọlọ́run á bá a sọ̀rọ̀. قال رب أرني أنظر إليك. gbígbọ́rọ̀ náà wọ́n á wẹ̀ pé ẹnì kan ò ní wà ní kọ̀rọ̀ kó o máa wá gbọ́rọ̀ ẹ̀ jẹ́ rí ẹ. قال لن تراني. fún ẹ nìyẹn láǹtàrà ni láéláé ò lè rí mi. ولكن انظر إلى الجبل àmọ́ wo òkè yẹn. فإن استقر مكانه فسوف تراني. ẹ bá lè dúró tóun bá ṣíra hàn ó rí mi. فلما تجلى ربه للجبل nígbà tó lọ́run ṣíra hàn òkè جعله دكا. ìṣíra tó sì ṣíra hàn òkè yìí kò ju 0.10%. جعله دكا. òkè yẹn fọ́ ní tààrà. وخر موسى صعقا. Mùsá bá dákú. فلما أفاق àmọ́ gbà tó tají. قال سبحانك تبت إليك àtúbà ọlọ́dọ̀ rẹ o. وأنا أول المؤمنين. àwọn èèyàn bá jẹ́mú tó bá fẹ́ jẹ́mú mi ní èmi là kọ́kọ́. قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي. lórí ìyẹn Mùsá mo yàn ẹ́ ní برسالاتي وبكلامي. kó gbọ́rọ̀ mi kí n sì máa rán ẹ́ iṣẹ́. فخذ ما آتيتك èyí tí n bá ti wí fún ẹ gbá mú. وكن من الساجدين. àwọn ènìyàn. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ìsánà àwa
àwa rọrùn náà iṣẹ́ a ní kóun náà gbààwẹ̀ 40 òru lòun fi gbà á. torí iṣẹ́ ta fẹ́ rọrùn náà kó fọwọ́ báyàn onítọ̀ǹkà rẹ̀ dá. mọ̀jísà òun nìyẹn tá a fẹ́ fún mọ̀jísà yẹn ẹni tá a ń pè mọ̀jísà ní tẹ́lómi ò lè múrú ẹ̀ wá. tá à ń pè ní mọ̀jísà ní tẹ́lómi ò lè múrú ẹ̀ wá. tí wọ́n sì lágbára àti mú wá. tí wọ́n sì lágbára láti mú wá àmọ́ wọn lè múrú ẹ̀ wá. ìtumọ̀ ẹ̀ ní pé o lè mú professor nísìn kò ní kó lọ sí primary 1 kó máa wá sóyìnbó bí ọ̀pẹ rẹ̀ táwọn yẹn wá ń wò lẹ́nu tí wọ́n lè sọ̀rọ̀ àní ọ̀gá ni ọ̀gá kankan ò sí ń bẹ̀ múrú nǹkan káwọn yẹn kan lè múrú nǹkan tó ń wí yẹn kí wọ́n bá lè mú wá tí wọ́n bọ̀ àmọ́ tí wọ́n lágbára tó wù ó àjàzà wọn nìyẹn àìní lágbára tó yẹn tó ló ń jẹ́ ìjáàzù yẹn ìjáàzù ìláhì tó fún Ìsá alayhi salatu wa salam lásìkò ẹ̀ àwọn adẹ́tẹ̀ wà tí wọ́n pọ̀ àwọn adẹ́tẹ̀ yìí wọ̀nyí wọ́n rí oògùn tí wọ́n máa fi wò wọ́n sàn àwa fóun ní agbára yẹn kò ní lóògùn ìwọ ṣáà ti fọwọ́ kàn wọ́n báyìí fọwọ́ ra wọn lára báyìí ẹ̀tẹ̀ tó wà lára wọn yẹn yóò máa lọ. idh qala Allahu ya Isa ibna Maryama ìgbà tó lọ ń sọ fún Isa udhkur ni'mati alayka rántí ìdẹ̀ra tí mo ṣe lé ẹ lórí o wa ala walidatika àti ìyá rẹ idh ayyadtuka bi ruhil qudusi nígbà tí mo kún ẹ lápá ẹ pẹ̀lú ẹ̀mí mímọ́ tukallimu an-nasa fil mahdi wa kahla ó ń bá wọn sọ̀rọ̀ ń kékeré kì wá já sí pé kékeré yẹn ló ti sọ̀rọ̀ mọ́ o tún dàgbà o tún bá wọn sọ̀rọ̀. wa idh allamtuka al-kitaba wal hikmata mo fi tírà mi mọ̀ ẹ́ àti ọgbọ́n. wat tawrata wal injil mo máa Tàórà mo tún wá fún ẹ ní Injil. wa iz takhluqu mina at-tini kahay'ati at-tayri bi izni ó sì ń yá sínú ẹrọ̀fọ̀ bí ẹyẹ. fatanfukhu fiha ó sì fẹ́ mi sí lára. fatakunu tayran bi yóò sì fi izni ẹyẹ lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú àṣẹ mi ni. wa tubri'u al-akmaha wal abrasa bi izni afọ́jú àtàdẹ́tẹ̀ òun wò wọ́n sàn pẹ̀lú àṣẹ mi ni kì í ṣe pẹ̀lú wa àṣẹ. iz tukhriju al-mauta bi izni òun jí òkú pẹ̀lú àṣẹ mi ni kì í ṣe pẹ̀lú àṣẹ. wa iz kafaftu bani isra'ila anka iz jitahum bil bayyinati èmi mo kó ọwọ́ Bani Israẹla ró nígbà tó dé pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀. faqala alladhina kafaru minhum táwọn kèfèrí nínú wọn wá rí pé in hadha illa sihrun mubin lọ́nì èmi mo ṣe gbogbo ẹ̀ fún ẹ. wa iz awhaytu ila al-hawariyina an aminu
wa bi rasuli. mo sì fi ránṣẹ́ sáwọn ọmọ lẹ́yìn ẹ̀ tó ń tẹ̀lé ẹ̀ àwọn hawari yìí an aminu bi wa bi rasuli. èmi mo fi ránṣẹ́ sí wọn pé kán gbà ẹ́ gbọ́ lẹ́yìn ìgbà tán bá gbà mí gbọ́ kán wá gbà ẹ́ gbọ́. qalu amanna. làwọn yẹn fi sọ pé àgbà o. washhad bi annana muslimun. ó ṣe fún yín sábẹ́ àmọ́ ààwẹ̀ tó gbà yẹn báíbùlù náà sọ pé ó gba ààwẹ̀ nígbà tá Ṣẹ̀tánì fẹ́ dán wò ààwẹ̀ yẹn ló gbà la Ṣẹ̀tánì ò fi rí àbáyọrí dáadáa ṣe fún Ànábì Ìsá alayhi salatu wa salam. ààwẹ̀ yẹn ó fi borí àṣetánì ni irú ìta ṣe lọ́rùn yẹn fún yín torí ńgbà tẹ́ ẹ bá gbà àsìkò gbà tẹ́ ẹ bá gbà àṣetánì á dè wọ́n ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ni. kutiba alaykumus siyam. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ọgbẹ́ tá a ní kẹ́ ẹ gbà yìí tẹ́ ẹ bá gbà la'allakum tattaqun látara bẹ́ẹ̀ ẹ páyà Ọlọ́run. àwa gbà ẹni táwẹ̀ ọba ti wá ìwà tí ó fún ní tó lè fi ró ẹ̀mí ẹ̀ tí ó fi lágbára ká mọ̀ pé kò láwẹ̀ o. ẹni tí àwẹ̀ ò bá ti ró ẹ̀mí ẹ̀ láti ní kó fi lágbára ká mọ̀ pé kò ní àwẹ̀. àwọn nǹkan tá a máa ṣe nú àwẹ̀ ká máa yan náfílà ká máa kírun ká máa ṣe tìláwà yẹn bó jẹ́ àyà kan àbáyà méjì ló bá fi ṣe tìláwà ìwé ìta ń ṣe yìí ṣe ká da wúrúwúrú lọ tó fi gbọ́ yé táwọn èèyàn fi gbọ́ yé tó jókòó sórí ẹ̀ tó ronú lé lórí ìyẹn ló ń jẹ́ tìláwà. tilawatul Qur'an bitadabbur kó máa ronú lé lórí ní Ọlọ́run fi sọ mọ́ ẹ pé afala yatadabbaruna al-Qur'an ṣé máa kà á tẹ̀ ní ronú lé lórí ni. ṣé máa kà á tẹ̀ ní ronú lé lórí ni. ala qulubin ọkùnrin tí wàá di pẹ̀tà Ọlọ́run ò sì fẹ́ kọ́kàn wa di pẹ̀tà. Ọlọ́run ò sì fẹ́ kí ọkàn wa kó di pẹ̀tà ká máa ka Kùránì ká máa ronú sí i tá a dá débi kan sọ̀rọ̀ nípa istighfaru ká ronú ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ ká tọrọ àforíjì tá a débi ọ̀rọ̀ tí ò dá káwa náà ronú ọ̀rọ̀ tó dá ká má sọ̀ ọ́ mọ́ tá a bá débi pé má ṣe eléyìí ká ronú sí báà ní ṣe mọ́ tá a bá débi bẹ̀rù Ọlọ́run káwa náà wò pé ṣáà bẹ̀rù Ọlọ́run àbá bẹ̀rù Ọlọ́run. afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghayri Allahi lawajadu fihi ikhtilafan kathira. lé lórí
àwọn nǹkan kọ̀ọ̀kan abẹ́ àyà tó jọra wọn wà ńbẹ̀ wà á máa rò pé nǹkan kan náà ló wí àìronú lé ni tó bá ronú lé wà á mọ̀ pé nǹkan kan náà kọ́ ló wí. ولو كان من عند غير الله tó bá yẹ pé kì í ṣọ̀dọ̀ ọlọ́run ló ti wá ni. لوجدوا فيه fẹ́ jọra wọn yẹn ó rò pé nǹkan kan náà ni. wọ́n bá ń sọ̀rọ̀ ipa Al-Kùránì wọn ó jọra wọn. ìyẹn nìyẹn. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Naam. àwọn ríronú sí i làwa ń sọ lákòósí àkòósí táwí àwọn oríṣiríṣi là ń gbọ́ tá à ń sọ tí wọ́n ń wí so oríṣiríṣi yẹn ìmí wà èèyàn ò ní bùkátà láti dá sí fèsì èèyàn máa ń pé bí wọ́n ti mọ̀ nìyẹn èèyàn ò ní máa bọ́bọ̀ jẹ́wúrà ọ̀bọ làwọn kólú ẹ̀ náà wá dọ̀bọ bíi tiwọn èèyàn làwa. èèyàn làwa ọ̀bọ làwọn. àmọ́ èmi wà ń bẹ̀ téèyàn owó yà sí èèyàn kan fèsì fẹ́ẹ́rẹ́ lé lórí ni. Hayyakumullah. ìtorí kan máa sọ ẹlòmíì nù. ọ̀rọ̀ mi ń bẹ náà ọ̀rọ̀ kan sọ á kàn fèsì fẹ́ẹ́rẹ́ ni nítorí kan má bàa sọ ẹlòmíì nù. yẹ́n bá ní kò ń yà sí gbogbo àwọn hàwáṣì yẹn yóò gbàyàn lásìkò. ní àwa ní kéèyàn sí gbogbo wóróworó wọn tí wọ́n ń sọ yóò gbàyàn lásìkò. tó fẹ́ púrúfù mímọ̀ ni inú àwẹ̀ kọ́ láti jùjọ fẹ́ púrúfù ẹ̀. ààyè wà ńlẹ̀ tí èyí ṣe ààyè kìíní ààyè ilé ẹ̀kọ́ níbí. ilé ẹ̀kọ́ tó bá ti ní yunifásitì o lè wá bẹ̀ kò sọ pé ẹ̀yin olórí mo fẹ́ bá fa ọ̀rọ̀ kọ́ á mọ̀ bóyá wọ́n tó àbí wọ́n tó ó jù wọ́n lọ ni wọ́n jù ẹ́ lọ ni ó rí. àwọn ọ̀rọ̀ tá a ti sọ tán à ń sọ̀rọ̀ ìrun à ń sọ̀rọ̀ kínní wọ́n ń bẹ́ bọ́ta pẹ̀rẹ̀rẹ̀ bíi ayẹn. yóò máa ń pẹ́ mo bá wọ ṣáláńgá níbi táwọn ayan pọ̀ sí tí wọ́n bá ti wọ láyé wàá kàn rí wọn pé wọ́n bọ́ta pẹ̀rẹ̀rẹ̀ wọ́n tún bọ́ sí. ṣàròra wá fílítì ìwọ fi sí wọn ó rí tí wọ́n tákìtì tí wọ́n máa bí wọ́n ṣe parẹ́ nìyẹn. ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ kìíní ẹ̀ńtẹ́ni tó ń sọ̀rọ̀ tó bá ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ míì máa fò ó torí ọ̀rọ̀ tó fẹ́ sọ́pọ̀ èyí tó já sínú làákàyè lẹ́sẹ̀kẹsẹ̀ òun ló ń sọ. Hayyakumullah.
níjọ́ mi mistake yẹn kékeré tẹ́lá sí pé mistake yẹn ọ̀rọ̀ ni làwọn wàá jókòó tì ó tún ṣe mistake o àwọn ò ní bó jẹ́ mistake ẹyọ kan nínú ọgọ́rùn-ún ṣé mistake nìyẹn. mistake ẹyọ kan nínú ọgọ́rùn-ún ṣé mistake nìyẹn. so kò sọ̀rọ̀ mbẹ̀. ọ̀rọ̀ mímọ̀ ẹni tó bá jó ní mímọ̀ èébú kọ́ tó jẹ́ rí nínú àwọn tó ti ṣáájú àwọn àfáà tí wọ́n bá jẹ́ àfáà mistake àfáà kan kọ́ ló máa wà. tó bá jẹ́ àfáà ò ní máa wá mistake àfáà kankan. ìmọ̀ wá mistake yẹn ló fi hàn pé o ò mọ̀. ìmọ̀ wá mistake ibi tó kù sí nìyí ló fi hàn pé o ò mọ̀ ò gbọ́yé. kì í sì ṣe pé ó máa ṣépè. ilé ìsìnkú ó máa ṣépè. kì í ṣe pé ẹ wá wo ẹ wá àfọ̀ ò kì í ṣe bẹ́ẹ̀. àfáà kì í ṣe bẹ́ẹ̀. onímọ̀ ò kì í ṣe bẹ́ẹ̀. ẹni tó nímọ̀ kì í ṣe bẹ́ẹ̀. alhamdulillah. alhamdulillah. èyí tí mò ń sọ gbogbo nǹkan tí mò ń sọ èyí tí mo lè tún repeat ni ní gbogbo ìgbà kò sí ní tàsí. tí wọ́n bá ti sọ̀rọ̀ kan ó ti gbàgbé èmi ò gbàgbé ọ̀rọ̀ tí n bá sọ mi ò gbàgbé mo bá tún jí mi lọ́dún mẹ́wàá nǹkan kan ṣo tí mo sọ yẹn màá tún sọ yóò yà tún lékún ni kò ní dínkù. Rahmakumullah. màá fi ń sọ yìí pé wà nù kírò èyí iná alánàásì qawlahum wala yunkiruna liqaw. nunkiru in shi'na. وننكر إن شئنا على الناس قولهم. táwa bá fẹ́ téèyàn bá sọ̀rọ̀ á ní pé irọ́ ló sọ. ولا ينكرون القول حين نقول. báyìí tó ń ka àdìsí fún mi èmi ò ní lọ́wọ́. Akramakumullah. mi wò ó mi dẹ̀ mú dání àmọ́ òun ló ń kà kíkà tó ń ka yẹn ẹnu ń gbé kò ní sọ kò ní mú mi wà kò ní kà mí àbí kó gbé kémi má gbọ́ dáadáa ń wà á tu wà lálìkò àtútù yẹn òun kọ́ ni nǹkan tí òun kọ́ ni àjá ibà bẹ̀. ọ̀rọ̀ ọbẹ̀ ní ọ̀rọ̀ pàtàkì àti tẹ́ fẹ́ lò àpèjúwe tí mo fẹ́ mú wá nìyẹn. naam. Akramakumullah. àwa padà sórí ẹ̀ńtàbàbọ̀. Hayyakumullah. àdìsí tá a fi ń tú àyà yìí torí ibi tá a ń lọ nú ẹ ó sì jìn
àdìsí yẹn ní kọ̀ọ̀kan yóò sọ ìsìláàmù fún wa. ìsìláàmù tó fẹ́ sọ fún wa yìí àwọn àáfàá ibi tí wọ́n bá tú u sí láwọn àfẹ́ẹ̀sìn òun ni ẹni tí ó wàá dé tí ó máa wí pé èyí tẹ́ ń ṣe yẹn kì í ṣẹ̀sìn, èyí tẹ́ ń ṣe yẹn kì í ṣẹ̀sìn, òun là ń sọ wípé eléyìí ẹ dé kò ń ṣẹ̀sìn, eléyìí ẹ dé ẹni kò ń ṣẹ̀sìn, lánàá bẹ́ẹ̀ ti bá nìyẹn. ẹ wá délé ní ẹgbẹ́ ideology mi wá ẹ máa rí pé kò ń ṣẹ̀sìn, èyí tí wọ́n fi mẹ́sìn dúró nìyẹn. mo sọ̀rọ̀ kan nígbà tán ní pé mi ò lè wọ Saudi mọ́, mo ní àìwọ Saudi mọ́ báwo, mo lè wọ Saudi dáadáa, mi ì ṣe terrorist. Alhamdulillah. gbogbo ìtàn mi síra mi látòkè délẹ̀ títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí títí tí ń fi tẹ́rí gbaṣọ kò sí terrorism bẹ́ẹ̀. báwo ni ìjọba kan ṣe máa lé mi kiri? mi ń kọ́ ọmọ mọ́rkáàzì ní bí wọ́n ṣe ń gbébọn, mi ń kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn. tàbá ń kọ́ lórin istaidu linnidol, nidọ́ọ̀lù lóòótọ́ ìjà ni, but ìjà mímọ̀ tó fẹ́ mú kẹ́ tó fẹ́ jàjà mímọ̀ òun ni kì í ṣe jà àbọ̀n. Akramakumullah, hayyakumullah. tí ò bá yí ẹ àáfàá ní alẹ́ ilmu sayrun lil fatal muta'allim. Qaribun lil makanil ali, al-ilmu qaribun lil fatal muta'allim. Al-ilmu harbun, ogun ni mọ̀. Ogun ni mọ̀. Lil-fatal muta'ali. Fún ọmọ tí ó fẹ́ ga. Fún gbogbo ọmọ tó fẹ́ ga. Kasayli haribun lil-makanil ali. Ẹbí agbára ó ti wọ ogun fún ààyè tó ga. Gẹ́gẹ́ bí agbára ó ti wọ ogun tí ó ṣe wàhálà fún àyè tó ga, bó bá ń lọ lákọ̀ọ́kọ́ àtúnpadà tó bá tún látúnpadà yóò máa lọ yóò máa bọ̀ títí tí ó fi padà wá rí ogun ni. òun ni wọ́n ń wí là ń wí pé nìdọ́ọ̀lùn nìdọ́ọ̀lù kí lẹ̀ ń pè é. Akramakumullah. kí lẹ̀ ń ta ẹ̀wọ̀ múra ipò jagun. múra ipò jagun. múra pé ó jagun ìwọ ọmọ tó ń jáde lọ. ìyá àbúkọ́ làárín mi dí mi kọ́lẹ̀ hánà nìdọ́ọ̀lù sàrí dòólè nìdọ́ọ̀lù. ìyá àbúkọ́ fẹ́lẹ́ àrègbè kálẹ̀ àṣùwálù àwòdó làtúbálù sàrí dòólè ìsàkó nìdọ́ọ̀lù. fìlà àrùdì. kálẹ̀ àṣìbálẹ̀ ọmọ kìnìún ni wọ́n ni. sọmọ kìnìún lọmọ mọ́rkàzì ni. sọmọ kìnìún lọmọ Markaz ni. ká tẹ̀síbíù ni gẹ́gẹ́ bí ọmọ ẹkùn. òun gangan kọ́ lẹ́kùn. látúbálù. wàmùdù máa lọ bẹ́ẹ̀
látúbàlù má bẹ̀rù má fíà. علمونا àwọn èèyàn ní mímọ̀. àwọn èèyàn ní mímọ̀. laysa yadriha rijal táwọn èèyàn lọ́kùnrin ọkùnrin nú ọkùnrin wọn àmọ́. bọ́ọ̀tà tó jáde tán fi mọ̀ wọ́n wípé àkìtọ́bùn jìbàlù nìyẹn nínú mímọ̀. Ayakumullah. ẹni tó à ń bẹ̀ nìyẹn ṣáà ń gbébọn lé wọn lọ́wọ́ ni. gbébọn lé wọn lọ́wọ́ ọ̀rọ̀ mọ̀ là ń sọ fún wọn pé pẹ̀lú gbogbo ohun tó wà lọ́wọ́ rẹ lọ́dún mẹ́jọ tó lò pẹ̀lú gbogbo ohun tó ti kọ́ wá jáde síta àwọn èèyàn tó fẹ́ kẹ́kọ̀ọ́ àwọn èèyàn tó fẹ́ kọ́ àwọn èèyàn nínú èèyàn kọ́ wọn ní ẹ̀kọ́ kì í ṣe pé kó lọ pa wọn àbí akọ́ wọn ní gbọ̀ngbà pé wà nù mọ́ríkàsì. so ìmọ̀ yẹn náà là ń kọ́ wọn dèní. ìmọ̀ náà là ń kọ́ wọn dèní. iṣẹ́ yẹn náà là ń ṣe dèní. iṣẹ́ yẹn náà là ń ṣe dèní. naam. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. naam. àdìsí yẹn àwọn akadé bíi pé. فأخبرني عن الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره. ọwọ́ adé bíi antumina billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir. tumina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi. àwa lọ sí wàá rí yẹn nu Kùránì yìí pé آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل. òjíṣẹ́ ó ti ní ìmánì. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. láti jẹ́ mùmínì tá a wí àwọn náà ti gbà. كل آمن بالله وملائكته وكتبه ورسله. ó ti gbọ́ lọ́hùn gbọ́. وملائكته àtàwọn màláíkà ẹ̀. وكتبه àtàwọn tírà ẹ̀. ورسله. àtàwọn òjíṣẹ́. لا نفرق بين أحد من رسله. òpin ìyà láàrin àwọn òjíṣẹ́ yẹn. وقالوا سمعنا وأطعنا. kọ́ọ̀lù sẹ̀mínà ètò wọn wípé sẹ̀mínà agbọ́ntọ́lọ́hún sọ fún wa. وأطعنا. tójíṣẹ́ sọ fún wa wà á tánà àtẹ̀lé. غفرانك ربنا وإليك المصير. forí ẹ̀ṣẹ̀ jìn wá. wa ilayka al-masir ọ̀dọ̀ ẹ̀ la padà sí. لا يكلف الله نفسا إلا وسعها. tó bẹ̀rẹ̀ náà.
an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa kutubihi wa rusulihi. ṣé àyàtà kà ní ìsìn yẹn ṣé kò tu. wal yawmil akhir ọjọ́ gbẹ̀yìn wa an tu'mina bil qadar ó gbà pé kádàrá wà. khayrihi wa sharrihi. àìgbà pé kádàrá wà yẹn èyí tó ń fa fìtínà nìyẹn. àìgbàgbé kádàrá wà àwọn ló ń fa fìtínà. wa qad qila aqdaru maktubatun. mímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n wọn á sọ yìí pé akidaruna maktubatun. ọlọ́run ti kọ kádàrá wa. wa amaruna muhaddadatun. ọjọ́ ayé tá a fẹ́ lò tá a bá ti délé ayé muhaddada olóńkà. wa rizquna mahsubun wa bidiqqatin. aziki wa wọ́n ti kọ́ mahsubun wọ́n ti ṣèṣirò ẹ̀. wa bidiqqatin. ní wíwẹ́. wa sa'adatu. kéèyàn wá ṣoríire. látàní allah nahazana. kò túmọ̀ wípé má banújẹ́ ló ṣoríire. bẹ́ẹ̀lì. ẹni tó bá ti ṣoríire kò gbọ́dọ̀ banújẹ́. kò túmọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀lì anarudọ́ bí kulli akidarina. àmọ́ gbogbo nǹkan tá a bá gbà ní kádàrá wa ni kó tẹ́ wa lọ́rùn. wa namlika alqudrata ala ta'amuli ma'aha. kó sì ká sí lágbára àti lè máa bá a lò bẹ́ẹ̀. wa anna ta'ayasha ma'aha. a sì máa ṣẹ̀mí pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀. shakirin. ká máa dúpẹ́ lórí gbogbo bàbá wa. radin. ká máa yọ́nú sí gbogbo àṣesí tá a bá wà. hamidin. ká sì máa dúpẹ́ fún un ní gbogbo òṣèṣì tá a bá wà. falhamdulillahi daiman wa abada. máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run dáìmá. gbogbo ìgbà ni kó o máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kó o gbá kádàrá kó o yọ́nú sí i gbogbo ń tá a jẹ láyé ọjọ́ orí wọ́n ti wà lákọọ́lẹ̀ àsìkí wá ti wà lákọọ́lẹ̀ o sì ti wà ní ṣíṣí gbogbo ń tọ́lọ́ máa ń gbé bẹ́ẹ̀ dà láyé kó gbà kó sì máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀. wa an tu'mina bil qadari khayrihi wa sharrihi. الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال صدقت. lànàbí ni Jibril bá sọ fún ànábì pé sọdáktà. قال فأخبرني عن الإحسان. àtúní tí ì lọ bẹ́ẹ̀. rahmakumullah. tún padà sẹ́yìn. al-imanu. al-iman. an tu'mina billahi wa malaikatihi. kò gbà ẹ́ pọ́ lọ́hùn wà. wa malaikatihi. gbà ẹ́ pọ́ àwọn màláíkà wà. wa kutubihi. kò gbà ẹ́ pé tírà ẹ̀ wà. wa rusulihi. kò gbà ẹ́ pé àwọn òjíṣẹ́ wà. wal yawmil akhir. kò gbà ẹ́ pọ́jọ́ gbẹ̀yìn wà. wa tu'mina bil qadari khayrihi wa sharrihi. ó wá gbà wípé kádàrá wà. òní àìní yẹn ó wá béèrè pé why me. òní ó wá ń bẹ̀rẹ̀ ẹlẹ́rìí pé why me ó ṣe jẹ́ mi. pé èmi sẹ́mi ni mi ò wá ní ní. ṣé mi ni mi ò wá ní ní ó wá ń bẹ̀rẹ̀ rẹ. ta lòun ta ni ẹ. tó fi máa béèrè pé
ó ṣe jẹ́ mi. tó fi máa wá bẹ̀rẹ̀ bó ṣe jẹ́ ìwọ àbó ṣe jẹ́ mi. àìgbà ni. àìgbà ló jẹ́ kó máa wí bẹ́ẹ̀. tó o bá gbà ẹni tó rí tó ní inú ẹ̀ ó dùn inú rẹ̀ ó dùn sí pé eléyìí ní ọlọ́mọ ayẹ kí tiẹ̀ bàjẹ́ o. tó o bá gbà ẹni tó rí tó ní inú ẹ̀ ó dùn sí inú ẹ̀ ò ní bàjẹ́ sí tọ́lọ̀ ṣe fún torí tá a kọ fóònù yẹn. ó gba kádàrá nù ni. ó gba kádàrá nù ni. ó wá ní máa sọ pé èmi náà gbọ́dọ̀ ní ni. ó wá gbọ́dọ̀ máa sọ pé èmi náà gbọ́dọ̀ ní. ó ṣe dóhun ló fẹ́ ní tèmi ò ní ní. òun ṣe ní tèmi ò wá ní ní. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. نعم. أربعة تكشف أربعة. nǹkan mẹ́rin ni ó máa túnà àṣírí nǹkan mẹ́rin. alkhusumatu takishifu alquluba. tó bá fẹ́ máa àṣírí ọkàn àṣírí ọkàn kí ni. alkhusumatu. ẹjà jẹ́ kẹ́ni yẹn jà pẹ̀lẹ́ nìkan ó mọ kí ni kọ̀kọ́ ọkàn ẹ̀. wasafaru yakishifu rifaqa. tẹ bá jìjọ rìnrìn àjò ni ó sọrú ọ̀rẹ́ wo ni. walimansibu yakishifu maadina rijali. sórí ipò téèyàn bá wà ni ó tú náà àṣírí ẹ̀. walifakiru yakishifu wafa alẹ́ akhi. ọ̀rá ìní ni ó tú náà àṣírí bó ṣe ní wàfáù sí ẹ sí. al-akhul wafi. wàfíyù ẹni tá a sọ pé ọ̀rẹ́ ayò ni. fala tuhuda bilwujuhi limubtasima. sórí àwọn smiling face májò kọ́tọ̀ jẹ́ báyìí. àwọn smiling face májò kó ìtànjẹ báyìí. waqila. torí smiling face ẹlòmíì ó rín ẹ̀rín. ẹlòmíì rín ẹ̀rín. inú ẹ̀ ò sì dá. inú ẹ̀ ò sì dá. ó bá ti rí ẹ̀rín ni ó máa rí sí ẹ àmọ́ bó ti rẹ́rìn sí ẹ ti ń ọ̀hún mutabasiman. tó ń rẹ́rìn sí ẹ. falaisu yabudu. ó rí ẹ̀yìn kìnìún. nabahu izi agadabu. gbogbo eyín ọgbọ́n ẹ̀ báyìí yóò bọ́ síta ni. tó bá sì ti rí tó ń bọ́ síta ó ń jà ni. waqila aidan. ń bomi wọn tún sọ yìí pé. indama yatahaddasu an-nasu anka bisu'in. táwọn èèyàn bá ń sọ̀rọ̀ ń pẹ́ ìpè ó burú kò dáa èèyàn burúkú ni. wa anta ta'lamu annaka lam tusi ila ahadin minhum. ìwọ sì mọ̀ pé o ò ṣẹ̀wọ̀n pẹ̀lú gbogbo tí wọ́n ń sọ yẹn. fatadhakkar ahmad allah allazi asgalahum bika. ọlọ́run ni kò máa dúpẹ́ fún yín pé ṣé tèmi lẹ bí sì mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ajá sí pé mo wà láyé nù ni. walam yushghilka bihim.
kì í ṣe pé mo wá fi ọ̀rọ̀ yín lèmi bísítì ọ̀rọ̀ tèmi lẹ́yìn bísítì kì í ṣọ̀rọ̀ yín lèmi bísítì. alhamdulillah. ọ̀rọ̀ tèmi lẹ́yìn bísí lé lórí kì í ṣọ̀rọ̀ tí lèmi bísí lé lórí. والناس يمسحون ماضيك الجميل wọ́n á lọ mọ̀ ẹ́ pé àwọn èèyàn gbogbo dáadáa tó bá ti ṣe wọn èyí pẹ́ gbàgbé ẹ̀. مقابل آخر موقف سيء منك مقابل آخر موقف سيء منك. èyí tí wọ́n máa sọ ìwọ ṣáà ti ṣe mistake ẹyọ kan nínú ọgọ́rùn-ún dáadáa tó bá ṣe wọn ò ní rántí gbogbo yẹn àmọ́ mistake ẹyọ kan yẹn òun ni wọ́n máa rán. والله سبحانه وتعالى يمحو ماضيك سيئة. nǹkan tó yẹ kó gbàgbọ́ kó sì ní mẹ́rin sí ni pé ọlọ́run gan-an fún rẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ti ṣẹ̀ tó kọjá lọ́lọ́run bá ń gbàgbé. مقابل توبة صادقة منك. pẹ̀lú mo tú bẹ́ẹ̀ yọkan lọ́lọ́run ó fi parí ní ó fi parẹ́. فأيهما أحق بطلب الرضا. ta ló á yẹnu ọlọ́run àtẹ̀yàn tó yẹ kó máa dúpọ̀ kó máa wáyọnú ẹ̀. وإذا أردت أن تخسر الناس صارحهم. tó bá fẹ́ mọ àwọn èèyàn frank pẹ̀lú wọn. وإذا أردت أن تكون مكروها. tó bá fẹ́ káwọn èèyàn hate ẹ. قل كلمة الحق. ìwọ sòótọ́ òótọ́ tó bá sọ yẹn wọn ní láìkẹ́ wọn kórìíra ẹ̀. لا تجعل عواطفك تتكلم عنك. má jẹ́ kẹ́ motion rẹ tó wà nú ẹ òun ni kó máa sọ̀rọ̀ nípa ẹ. فالبعض قد لا يفهمك. ó ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò ní gbọ́ ẹ yé. تكلم بعقلك. sọ̀rọ̀ pẹ̀lú làákàyè. ثم زنه بقلبك. kó wá fọkàn ẹ wọ́n wò. فليس كل الناس لهم قلب كقلبك. kì í ṣe gbogbo èèyàn lọ́kàn ẹ rí bíi tiẹ̀. وليس كل الناس لهم عقل كعقلك. gbogbo èèyàn ò sì ní làákàyè bí wọ́n ti ní. نصف جمال الإنسان في لسانه. tó bá fẹ́ mọ bí èèyàn ṣe rẹwà tó ojú kọ́ ni èèyàn wò. ẹnu yìí ibẹ̀ ló ti mọ ẹwà ẹ̀. والنصف الآخر في عقله. torí ìdajì yòókù ó wà nù làákàyè. أما الوجه àmójú tá à ń wò yìí. فليس أكثر من غلاف يبلى مع الزمن. ojú yẹn gbogbo ìgbà tí bàbá ń gorí ẹ̀ ó lè gbó. فلا تغري. àmọ́ làákàyè ẹni tó bá ṣe kalẹ̀ kò ní gbó. فلا تغريك الأغلفة الزاهية. má jẹ́ kójú tó ń rí yìí kókó tàn jẹ́ bẹ́ẹ̀. فالجمال الحقيقي ẹwà èèyàn gidi gan-an tó jẹ́ wà náà. لا يلمع إلا في حوار دافئ أو موقف حكيم. o ò lè mọ̀ àyàfi tẹ́ ẹ bá sọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ ẹ̀ sóṣùwọ̀n ló fi mọ báwo ló ti rẹwà tó. وما دون ذلك ètò yàtọ̀ sí yẹn. مجرد قشور تزروها رياح العمر. àwọn ewé èèpo tátẹ́gùn bá dé báyìí tí ó fẹ́ púù tí ó gbé lọ nìyókù. سأل شاب رجلا حكيما.
adìbà ọmọ kan wá bí ẹnìkan nípa bàbá yìí وقال له ọlọ́gbọ́n ní أيها الحكيم ìwọ bàbá tó gbọ́n yìí إذا كانت الحقيقة واضحة فلماذا يرفضها الناس؟ tóòtọ́ bá korò kí ló dé táwọn èèyàn tán hate ẹ̀ إذا كانت واضحة tó bá fojú hàn فلماذا يرفضها الناس؟ kí ló ṣe táwọn èèyàn wá ń kọ́ ابتسم الحكيم بهدوء làfà onílàáká yẹn ọ̀jọ̀gbọ́n yẹn bá ní وقال jẹ́ ń sọ fún ẹ يا بني ìwọ ọmọ mi kékeré yìí علبة السجائر orí pálí sìgá مكتوب عليها بوضوح wọ́n kọ síbẹ̀ gbàgàdà báyìí أن الدخان مضر وسام sìgá mímu ìnira ni ìwọ̀sí ni وتحذر من أضراره التي تهلك الجسد wàá ṣọ́ra má mu sìgá o torí sìgá ń pààyàn وتقصر العمر ń sì jẹ́kọ́jú orí kúrú ni ومع ذلك يدرك الناس هذا كله àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n ti rí tán kọ́ sára sìgá yìí pé sìgá ó ń pààyàn sìgá ń kó nira báyàn ويكرهونه بأعينهم كل يوم ojoojúmọ́ ni wọ́n ń kà lójoojúmọ́ ثم لا يمنعهم ذلك من الإدمان ó عليه ṣe jó òótọ́ tó yẹn tí wọ́n mọ̀ ẹ́ wọ́n sì máa mú بل يزداد تعلقهم به wọ́n ti wá so ẹ̀mí ara wọn rọ̀ mọ́ رغم علمهم بعاقبته tòun bó ṣe já sí pé wọ́n ti mọ̀ gbẹ̀yìn ẹ̀ فسكت الشعب وقد أدرك أن وضوح الحقيقة لا يعني بالضرورة قبولها pẹ́gẹ́dẹ́ tí òótọ́ hàn báyìí kò mí ní káwọn èèyàn gbà حياكم الله يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين وفقنا إلى الحق وإلى طريق مستقيم آمين آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لقد جاءكم a ní àlejò ìfarabalẹ̀ ẹjẹ́ afarabalẹ̀ àwọn àlejò tá a ní ọmọ markazi ni wọ́n ọmọ markazi ni wọ́n
mọ́kàsì tí wọ́n jẹ́ yìí. ọmọ mọ́kàsì tí wọ́n jẹ́. wọ́n wọlé ní 1962. wọ́n wọlé ní 1962. ní markaz. ní markaz. wọ́n fi wá jáde tòjí. tí wọ́n fi wá jáde tàòjí. ẹ jẹ́ afarabalẹ̀ ẹ lísìn. ní markaz. ní markaz. bàbá Sheikh Adam. bàbá wa Sheikh Adam. wọ́n fi wọ́n sí ilé oúnjẹ. wọ́n fi wọ́n sí ilé oúnjẹ. gẹ́gẹ́ bí mọ̀láhìz. gẹ́gẹ́ bí ẹni tí ó máa mójútó tí ó máa ṣọ́ àwọn tó wà ńbẹ̀. mọ̀láhìz yẹn yóò jẹ́ ẹni tí ó máa tún nǹkan ṣe ń bẹ̀. yóò jẹ́ ẹni tí ó máa tún nǹkan ṣe ẹ́dítọ̀. ẹni tí wọ́n bá tẹ̀. ẹni tí wọ́n bá tẹ̀. àwọn ni wọ́n proofread ẹ̀. àwọn ni wọ́n proofread ẹ̀. níjọ́ tí ilé oúnjẹ wà ní ẹsẹ̀. níjọ́ tí ilé òtẹ̀. tó wà lẹ́sẹ̀. tó wà ní ẹsẹ̀. ẹsẹ̀ ni wọ́n fi ń tẹ̀. ẹsẹ̀ ni wọ́n fi ń tẹ̀. ẹ̀ẹ́dì bag. ẹ̀ẹ́dì bag. ẹ̀ẹ́dì bag. orúkọ ẹ́ńjìnì ńlá tí wọ́n ń lò ń jọ́ náà nù ni. ẹlẹ́sẹ̀ ni. ẹ̀ẹ́dì báàgì ẹlẹ́sẹ̀ ni kò sí nọ́ngbà náà. wọ́n sì ń fọwọ́ to huruf. ọwọ́ ni wọ́n fi to àràfí ẹ̀ gbogbo eyín àràfí báyìí ọwọ́ ni wọ́n fi sí ìjọ. wọ́n wá ń ṣe bẹ́ẹ̀. kò sí kọ̀ǹpútà ń jọ́ náà rárá. wọ́n wá ń ṣe bẹ́ẹ̀. wọ́n wá ṣe bẹ́ẹ̀. wọ́n wà ń bẹ̀. wọ́n wà ń bẹ̀. ni bàbá tó wá mú wọn lọ sí Morocco. ni bàbá tó wá mú bàbá wa yìí lọ sí Morocco. Morocco yẹn ni wọ́n wà. Morocco yẹn ni wọ́n wà. ìgbà tí wọ́n ṣe tán. nígbà tí wọ́n ṣe tán ní Morocco. wọ́n dá wọn padà sí markaz. wọ́n tún dá wọn padà sí markaz. ìgbà tí wọ́n padà dé yẹn. ìgbà tí wọ́n fi wá padà dé. àwa èmi pẹ̀lú àwọn classmates mi àfa wáìdì àfa làtí abanikọ́ndá. àwa ní wúlátà òjì. àwọn sẹ́ẹ̀tì àwọn bàbá wà ní wúlátà òjì nígbà tí wọ́n fi padà dé láti Morocco. wúlátà òjì yẹn la wà. wúlátà òjì làwọn bàbá wà. wọ́n kọ́ wa. bàbá wa yìí náà wọ́n kọ́ àwọn bàbá wa. kíkọ́ tí wọ́n kọ́ wa yẹn. kíkọ́ tí wọ́n kọ́ àwọn bàbá wa. wọ́n bá wọ kíláàsì. tí bàbá wa yìí bá wọ kíláàsì ńgbà náà. n ó kọ̀ọ̀kan sójú bọ́ọ̀dù báyìí. wọ́n kọ̀ọ̀kan sójú bọ́ọ̀dù. gbogbo ojú bọ́ọ̀dù ó kún. gbogbo ojú bọ́ọ̀dù ló máa kún. wọ́n tún kọ́ ìsàlẹ̀ bọ́ọ̀dù báyìí. títí désàlẹ̀ bọ́ọ̀dù báyìí gbogbo ẹ̀ ní yóò kún. láàrọ̀ ògiri yẹn. lára ògiri wọn tún kọ̀ọ̀kan sí lẹ́yìn tí bọ́ọ̀dù bá kún tán. ulumul Qur'an. ulumul Qur'an. àwọn ni wọ́n ń kọ́ wa. àwọn ni wọ́n kọ́ àwọn bàbá wa. sọ gbogbo tí a ń ka tá à ń sọ nínú tẹ̀fsírì. gbogbo tí bàbá wa sọ fún wa nínú tẹ̀fsírì yìí. ara àwọn nǹkan tí wọ́n. Allahu akbar. Allahu akbar. sọ kí wàá ní sẹ́yìn ọmọ á sọ pé wọn kọ́ òun ni. ṣé àwọn á sọ pé wọn kọ́ òun ni ṣé yóò sọ pé wọn kọ́ òun ni. àwọn kọ́ wa. wọ́n kọ́ wọn àwọn bàbá sọ fún wa wọ́n tún sọ báyìí pé wọ́n kọ́ àwọn. alhamdulilayi. mo mọ ẹni tó kọ́ mi. bàbá mọ ẹni tó kọ́ wọn. mo mọ ẹni tí ò kọ́ mi. bàbá sì mọ ẹni tí ò kọ́ wọn. ṣé àwọn bá fẹ́ sọ pé òun kọ́ mi màá sọ pé rárá no. téèyàn kan bá fẹ́ kílèmù pé òun kọ́ àwọn bàbá wa á sọ fún pé rárá òun kọ́ wọn á sọ pé òun kọ́ àwọn. kí ló kọ́ wọn.
abilérì. عرفت شيوخي وما علموني وما قد علمت بفاتح قريب. orin bàbá nìyẹn. أكرمكم الله. èmi náà wá gbé sí tọ̀dọ̀ mi. حياكم الله. orin bàbá nìyẹn bàbá wa náà láwọn náà wá gbé sọ́dí tọ̀dọ̀ àwọn. pípẹ́ àrọ́fùtù ṣùyúùkì mo mọ àwọn àfáà tó kọ́ mi. mo mọ àwọn àfáà tó kọ́ mi. وما علموني. tí wọ́n kọ́ mi. ohun tí wọ́n mọ àwọn àfáà tó kọ́ mi mo sì mọ ohun tí wọ́n kọ́ mi. وما قد علمت بفاتح قريب. wọ́n á rí gbogbo nǹkan tó kù tí mo mọ̀. gbogbo nǹkan tó kù tí mo mọ̀. bí fatihi nkọ̀rí ọlọ́run ló ṣí fún mi. ọlọ́run ló ṣe. أكرمكم الله. ìgbà tá a jáde táwọn bàbá wa jáde. tá a jáde tòjí. táwọn bàbá wa jáde tàòjí. èmi àti ájì láti. àwọn bàbá wa ti alhaji abdullatif abanikanda. bàbá wa dá wa dúró. bàbá wa dá àwọn méjèèjì dúró. bàbá wa ní pé ẹ̀yin méjèèjì ẹ̀yin méjèèjì ẹ máa wá. ẹ máa wá. ẹ wà lọ ìfi ránṣẹ́ sọ́dọ̀ ansarudin. máa fi yín ránṣẹ́ sí ọ̀dọ̀ ansarudin. ibi tí bá fẹ́ ibi tí mo fi ránṣẹ́ sí lọ́dọ̀ bàbá wa harazi màláyà. lọ́dọ̀ bàbá wa harazi màláyà. rahmatullahi alayhi. ẹ lọ ṣe kọ́ọ̀sì ń bẹ̀. ẹ lọ ṣe kọ́ọ̀sì ń bẹ̀. tẹ bá ṣe kọ́ọ̀sì yẹn. tẹ bá ṣe kọ́ọ̀sì yẹn. kí wọ́n wá sẹ́ndì èmi lọ sí Kánò. wọ́n wá sẹ́ndì bàbá wa Mudiru lọ sí Kánò. that's 1981. ní 1981. kí wọ́n sẹ́ndì Abanikanda lọ sí Kafanchan. wọ́n sẹ́ndì Abanikanda lọ sí Kafanchan. Kafanchani. ẹni sùúrù ẹni. jẹ́ àfarabalẹ̀. jẹ́ àfarabalẹ̀. bẹ́ẹ̀ mi ṣe lọ Kánò nìyẹn. bí bàbá wọn ṣe lọ sí Kánò nìyẹn. Abanikanda lọ Kafanchan. àjìjọ dé Kaduna nínú torí tírẹ́ẹ̀nì làwọ̀. tíréènì làwọn bàbá wa wọn jọ náà. àjìjọ dé Kaduna. àwọn pẹ̀lú bàbá wa wọn jọ dé Kaduna ni. tó ń bọ́lẹ̀. àwọn bọ́ọ̀lẹ̀. èmi proceed. àwọn bàbá wa tẹ̀síwájú wọn lọ Kánò. ìgbà tí n fi dé Kánò. ìgbà tí bàbá wọn fi dé Kánò. mẹ́jú 1st January 1982. 1st January 1982. ọjúmọ́ ẹ̀. mo wá wà ní Kánò. àwọn bàbá wa wà ní Kánò. mo ṣiṣẹ́ pẹ̀lú Ansarudeen. àwọn bàbá wa ṣiṣẹ́ bẹ̀ pẹ̀lú Ansarudeen. àmọ́ gbogbo nǹkan tí a gbà. gbogbo nǹkan táwọn bàbá wa gbà. tí wọ́n kọ́ wa. tí wọ́n kọ́ àwọn bàbá wa. ó wà lára. ó wà lára. ara mi ò gbé. ara àwọn bàbá wa ò gbé. kí n máa ṣiṣẹ́ l'Ansarudeen yẹn. káwọn máa ṣiṣẹ́ ní Ansarudeen yẹn. Haji Abdulhamid Agaka. Haji Abdulhamid Agaka. Abdulhamid Shuaib. Hamid Shuaib.
àwọn wà ń Kánò. àwọn wà ń Kánò. ilé wọn ni mò ń gbé. ilé wọn làwọn bàbá wa ń gbé ńgbà náà. tí mo fi ń lọ sí Ansarudeen. tí àwọn bàbá wa fi lọ sí Ansarudeen. ní Sabongeri. ní Sabongeri. Birni inú Birni la wà. nínú Birni ni wọ́n wà. àwọn ni wọ́n wá nígbà tí wọ́n sọ pé Ansarudeen yẹn kíní tí mo máa kúrò l'Ansarudeen yẹn àwọn náà wá mú ìkànnú àwọn tíṣà wọn ìkànnú àwọn tíṣà wọn àwọn lẹ́kṣọ́rà wọn ní Bayero University. ní Bayero University. oúnjẹ Ali Naibi Suwaid. oúnjẹ Ali Naibi Suwaid. Suwaid. Sudu. Suwaid. Ali Naibi Suwaid. Ali Naibi Suwaid. Òun ni vice principal. òun ni principal. ó jẹ́ ń jẹ́ lecturer. òun ni principal SAS. School for Arabic Study. òun ni principal wọn. ni wọ́n fi wáṣẹ́ fún mi ní Kano State Ministry of Education. wọ́n fi wá wáṣẹ́ fún bàbá wa ní Kano State Ministry of Education. so mo gbà yẹn mo wà ń bẹ̀. àwọn bàbá wa ń bẹ̀ wọ́n ṣiṣẹ́ ń bẹ̀. mo ṣiṣẹ́ ń bẹ̀. ìgbà tí wọ́n á yẹ pé mo fẹ́ lọ jámíà. àti àwọn bàbá wa náà wá fẹ́ lọ sí jámíà. kí n wọ Bayero University. káwọn wọ Bayero University. wọ́n ní mi ò gbọ́ Haúsá. wọ́n wá ní bàbá wa ò gbọ́ Haúsá. ìdánwò téèyàn ó bá ṣe. èèyàn gbọ́dọ̀ gbọ́ Haúsá. wọn ò fi mú mi. wọn ò fi wá mú bàbá wa nígbà náà. so 1983 ni bàbá wa ní pé kí n má bọ̀. bàbá wa kàn máa bọ̀ lé. èyí tó ṣe ń Kánò yẹn tó. ètò òṣèré Kánò yẹn ó tó. èyí tí mo fẹ́ kó o mọ̀. ìtí àwọn fẹ́ kó o mọ̀. o ti mọ̀. jáde máa rò kó wá wà ń bí kó máa rò pé bàbá mi ló ní kinní kankan kó máa ṣèṣe lọ tábí tí wọ́n ti mọ̀ bàbá rẹ̀. lọ sí tábí tí wọ́n ti mọ̀ bàbá rẹ̀. mo bá fi padà wálé. àwọn bàbá wa bá fi padà wá sílé. mo máa padà wálé yẹn ní 84. bàbá padà wálé ní 84. so àkọ́kọ́ nǹkan tí wọ́n tí ń tún wá ṣe ní 84 yẹn. àkọ́kọ́ nǹkan tí bàbá wa kọ́kọ́ ṣe ní 84 yẹn. làwọn Buhari gbàjọba. gba ìjọba. ìdí àgbọn wa ni pé kí bàbá máa wá ṣe tẹ̀fsíìrì fóun. ìdí àgbọn bá ní kí bàbá máa wá ṣe tẹ̀fsíìrì fún òun. bàbá ní àá tó bá fẹ́ gbọ́ tẹ̀fsíìrì mi wá sí mọ́nú mọ́ríkàsì. tó o bá fẹ́ gbọ́ tẹ̀fsíìrì mi wá sínú mọ́ríkàsì kó wá gbọ́ ni. èèyàn ò ní kó ru erin sórí kó máa wá dẹ́sà rẹ̀. èèyàn ò ní ru erin sórí kó tó máa fẹsẹ̀ wá dẹ́sà rẹ̀. èèyàn ò ní ru erin sórí kó máa fẹsẹ̀ dẹ́sà rẹ̀. òun mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ni ọmọ Èkó lòun. ọmọ Èkó àbọ̀ òkòkò rárá. ó ti yé ogun ọmọ oko. ó wà lágége yìí tẹ́lẹ̀ yìí rẹ̀. so àwọn á ní kí àfa Sàláàtì lọ. wọ́n á ní kí àfa Sàláàtì kí wọ́n lọ. kébi tẹ̀lé àfa Sàláàtì. kí àwọn bàbá wa mùdírù kan tẹ̀lé àfa Sàláàtì. kébi máa já nẹ́ẹ̀sì. kí bàbá wa mùdírù máa já nẹ́ẹ̀sì fún àfa Sàláàtì. à ń ṣe yẹn mo sì ń tíṣì Markaz. bàbá wa ń ṣe yẹn wọ́n sì ń tíṣì ní Markaz. ọ́fíìsì wa dà wá pẹ̀lú
baba Mashood. ọ́fíìsì wa dẹ àwọn pẹ̀lú bàbá wa Mùsùlùmí papọ̀. nígbà náà kí n tó lọ Kánò yẹn. káwọn tó lọ sí Kánò. bàbá ò ní tí bàbá bá ń jẹun. èmi àti Láti wọ́n lé wa sẹ́gbẹ̀ẹ́. lásìkò oúnjẹ bá ti tó wọ́n lé bàbá Mùdírù sẹ́gbẹ̀ẹ́ kan àti bàbá àgbáníkan ńlá pé ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ kan náà. àwọn ustaz ni wọ́n máa wá bu oúnjẹ fún wa. bàbá wa kan jókòó yìí ni wọ́n máa wá bu oúnjẹ fún àwọn bàbá wa. àbóúnjẹ tí bàbá bá jẹ kù. àbóúnjẹ tí bàbá bá jẹ kù. ó yá ẹ̀yin tètè gbà ẹ̀yin ẹgbẹ́ sáré lọ jẹ́. tí bàbá wa yìí ṣe ń gbà náà nìyẹn. Allahu Akbar. Hafidhahullahu wa ra'ah. Àmín. Allahu Akbar. sọ bó ṣe rí nìyẹn. bó ti ṣe rí nìyẹn. àwọn dáadáa. tí wọ́n ṣe. òun nìyẹn. òun là ń sọ lójú wọn yìí bí wọ́n ti ṣe é. Alhamdulillah. wọ́n kọ́ bàbá wa wọ́n fi inú kan kọ̀ọ̀kan kọ́ wọn nígbà wọn tún padà di àfa àwọn tún jókòó gẹ́gẹ́ bíi bàbá fún wọn pé a ti jẹun ẹ̀yin náà tún bẹ́ẹ̀ tún jẹun ìwà wọn tán ṣe nìyẹn bẹ́ẹ̀ ò bá ti nítàn kò ní pẹ́ tán. lẹ́yìn yẹn. Allahu Akbar. téèyàn bá máa kà á. téèyàn bá ní ká máa kà á. yóò kà á yóò pọ̀. wọ́n kà yóò pọ̀. ìyàtọ̀ sí ulumu tafsir tí wọ́n kọ́ wa yìí. nígbà tẹ́mi dé láti Kánò. nígbà táwọn bàbá wa dé láti Kánò. wọ́n ń kọ́ ulumu siha. wọ́n tún kọ́ ulumu siha. ulumu siha yẹn. ulumu siha yẹn. èmi mo padà gbà á tí mò ń kọ́ wọn. àwọn bàbá ló padà wá gbaṣẹ́ náà tí wọ́n padà wá ń kọ́ àwọn èèyàn ní kíláàsì. àwọn ni wọ́n wá mọ ilmu siha táwọn yìí. àwọn ni wọ́n wá mọ ilmu siha táwọn yìí. bí wọ́n ṣe jókòó yìí. bí wọ́n ti jókòó táwọn wọ́n yìí. ewé oríṣiríṣi okun orí wọn. ewé oríṣiríṣi okun orí wọn. ìmọ̀ ewé yẹn. ìmọ̀ ewé. àti ń tà ń lò ó fún. ẹ jẹ́ ń fún yín nìkan. wọ́n ní farabalẹ̀ kẹ́ ẹ gbọ́n kan. farabalẹ̀. ẹni tó fi kì í ṣe. ẹni tí ọ̀fì kì í ṣe. ẹni tó fi kì í bá ń ṣe. ẹni tí ọ̀fì kì í bá ń ṣe. àwọn ni wọ́n kọ́ wa o. àwọn ni wọ́n kọ́ àwọn bàbá wa. ọ̀fìnkì yẹn. ìwọ lọ wá àlùbọ́sà. kó wá gé kéékèèké àlùbọ́sà òdìdí. kó gé kéékèèké. kó gbé omi kaná. kó da mílìkì sí. máa jẹ àlùbọ́sà yẹn báyìí. máa wá jẹ àlùbọ́sà. kó o máa mu mílíkì yẹn mọ́. lé. gbígbóná. kò sí tó. mùjáràbù ni. òun ni ẹ. wọ́n kọ́ bàbá wa ní mímọ̀ wọ́n kọ́ wọn ní oògùn tí wọ́n kọ́. wọ́n sọ wọn ní ewé.
ìwòsàn wọ́n kọ́ wọn. Ìṣègùn ìwòsàn. Wọ́n kọ́ bàbá ní ìwòsàn ni wọ́n kọ́ wọn lóògùn. Ni wọ́n kọ́ wọn lóògùn, wọn kọ́ wọn lóògùn kà. Ìwòsàn ni wọ́n kọ́ wọn. sọ bẹ́yàn bá wo lọ bẹ́ẹ̀ yóò máa ṣí lọ bẹ́ẹ̀ ni. Bàbá ní ká máa ta lọ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ tí bàbá wa tá à ń wò yìí tí wọ́n ṣe. ẹgbà tí mo di tíṣà. Ìgbà táwọn bàbá wa tún wá di tíṣà. ó wá di nǹkan bíi 1985. Nígbà tó di 1985. ọ̀rọ̀ ṣá ṣe bákan nínú ọ́fíìsì pẹ̀lú àwọn kan. Ọ̀rọ̀ ṣe bákan nínú ọ́fíìsì pẹ̀lú àwọn kan. ló fi di pé ìwọ lọ bá mi mójútó lé èmi ò dúró ń bí. Wọ́n bá mi mójútó lé èmi ò dúró ń bí. èyí tó mú wọn kúrò ń bí nìyẹn. Ohun tó mú bàbá wa kúrò ń bí nìyẹn. Allahu akbar. èmi lẹ̀gbọ́n rẹ̀. Èmi lẹ̀gbọ́n rẹ̀. wá lọ lé. Máa lọ lé. máa fún ẹ lówó oṣù. Wọ́n máa fún ẹ lówó oṣù. wọ́n dẹ̀ sọ fún bàbá. Wọ́n sọ fún bàbá. bàbá ni ó dá ó máa lọ. Bàbá ní kí wọ́n máa lọ. mi wá rò wípé owó oṣù yẹn. Àwọn bàbá aláwọ̀ wá rò pé owó oṣù yẹn kò lọ. Oye. àwọn ni wọ́n lè sọ bó bá lọ bí ò lọ. Àwọn ni wọ́n lè sọ bó bá lọ bí ò lọ. àmì èmi kọ́ ni mo fẹ́ sọ. Àwọn bàbá wa kọ́ ló fẹ́ sọ. wọ́n wá fara mọ́ wọ́n jìyà. Bàbá wa yìí wọ́n jìyà. kán tó kó ọmọ jọ. Kán tó kó ọmọ jọ. kán tó máa kọ́ wọn. Kán tó máa kọ́ wọn. nílùú wọn lọ́hùn. Nílùú wọn lọ́hùn. àwọn ọmọ tí wọ́n bá kọ́ yẹn. Àwọn ọmọ tí wọ́n bá kọ́ yẹn. wọ́n fi wọn ránṣẹ́ sí Markaz. Wọ́n á tún wá fi wọn ránṣẹ́ sí Markaz. àwọn míì ọ̀pọ̀lọpọ̀ wọn fi jáde. Tọ́pọ̀lọpọ̀ wọn náà fi jáde. ní Markaz. Ní Markaz ń bí. so wọn fi Markaz ilẹ̀ ń gbà kán. Wọ́n fi Markaz ilẹ̀ ńgbà kankan. wọn dẹ̀ máa sọ pé kán rírú èmi kan ní ebi mo kọ́ ẹ́ kéwúrí. Kò jáde lẹ́nu bàbá wa rí kán wá sọ pé bàbá Mùdírù pé mi mo kọ́ ẹ́ kéwú wọn sọ rí. wọ́n fara tì í bẹ́ẹ̀ títí. Wọ́n fara tì bẹ́ẹ̀ títí. wọ́n fi wá ní àṣeyọrí. Tí wọ́n fi wá ní àṣeyọrí. àṣeyọrí yẹn. Àṣeyọrí yẹn. ọ̀rọ̀ á di pé wọ́n ó jẹ mufti nílùú wọn. Ọ̀rọ̀ wá di pé wọ́n jẹ mufti nílùú wọn. ìrànlẹ́ ọ̀dà ìwọ la yẹn mufti. Làwọn gbogbo aráàlú bá parapọ̀ pé ìwọ la yẹn ní mufti. ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀. Nígbà tí wọ́n wá fi wọ́n jẹ mufti. wọ́n wá ránṣẹ́ wọ́n sọ fún mi. Wọ́n wá ránṣẹ́ sí bàbá Mùdírù Markaz. àwọn jẹ mufti o. Àwọn ti jẹ mufti o. so gbogbo ètò yẹn. Gbogbo ètò yẹn pátá. àtijọ́ tí wọ́n fẹ́ ṣe àti gbogbo kínní bẹ́ẹ̀mi ṣe wà yìí nìsín mi ò lè lọ. so àwọn àròyé wà wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn àfáà tí ń bá rán lọ wọn lè lọ. ọ̀rà àwọn ò ní dákún nǹkan àwọn èyí dákún. Àwa kì í dákún nǹkan. èyí tí wọn bá sì pè wá sí. Ohun tí wọn bá sì pè wá sí.
àìdásí. a kì í dá sí i. so ìdí nìyẹn. ìdí nìyẹn. wọ́n á ròyìn pé wọ́n ti jẹ mufti wọ́n ṣe gbogbo ẹ̀ kíkí tí wọ́n á fẹ́ wá kí wa. kíkí tí wọ́n fẹ́ wá fẹ́ kí àwọn bàbá wa. òun ló bọ́ sí ní. òun ló wá bọ́ sí èmi. máa wá àmọ́ tẹ̀fsírì nígbà tí a bá ń ṣe tẹ̀fsírì ìndè. bàtà wọn bá ṣe tẹ̀fsírì wọn láwọn adé wọn láwọn awálé mi. mo gbọ́ṣẹ́ wọn. àwọn bàbá láwọn gbọ́ṣẹ́ wọn. èmi wá ń retí pé tí wọ́n bá lè wá. pé tí wọ́n bá lè wá àwọn bàbá ń retí wọn pé tí wọ́n bá lè wá. bóyá wọn ò ní lè wá. bóyá wọn ò ní lè wá. àfi bá a ṣe rí wọn yìí. àfi bá a ti ṣe wá rí wọn yìí. alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah. àgbékiní fún wọn àbí bá wọn sọ. ẹgbẹ́ gbogbo fún bàbá wa mufti gbogbo lẹ́ẹ̀kẹ́tù ní Benin. Allahu hayatahu. Àmín. wọ́n káàbọ̀ sáàrin wa. bàbá wa Sheikh Mashood Abubakar Kole bàbá wa Mudir wọn ni wọ́n káàbọ̀ sí àárín wa ní àyè wọ́n kú dìde lọ́lọ́run jẹ́ ká rí i pẹ́. Àmín. bàbá wa gbà tí ń jẹ́ ti gbogbo ilẹ̀ kóbẹ̀lọ́mù àti gbogbo Benin pátápátá tí wọ́n wá kí àwọn bàbá báyìí ẹ̀rú kò bí bàbá ti ń sọ̀rọ̀ látàárọ̀ bàbá náà kàn ń sun ẹkún ni wọ́n sun ẹkún bẹ̀rù ọlọ́run ni wọ́n sun ẹkún ìfẹ́ ni ọlọ́run dàbíjà rí i pẹ́. Àmín. àwọn bàbá wa wọ́n ní àwọn dúpẹ́ fọlọ́run. alhamdulillah. ẹ̀pẹ̀lẹ́ bàbá ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀ bá ń yíra ní Nàìjíríà. àwọn bàbá wa wọ́n ní asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. wọ́n ní àwọn tó dá ọpẹ́ fún Ọlọ́run púpọ̀. alhamdulillah. àwọn tọrọ ìkẹ́ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Adéwálé Muhammadu sallallahu alayhi wa sallam. wọ́n láwọn tọrọ ìkẹ́ fún Ànábì náà. sallallahu alayhi wa sallam. bàbá wa Adam Abdullahi Lalori. Àmín. ibi táwa ẹ̀dá èèyàn yìí taarọ kan wọn sí pé wọ́n wà lọ́dọ̀ Ọlọ́run kó bí wọ́n síbi tó ju gbogbo ọbẹ̀ lọ́pọ̀lọpọ̀ta. Àmín. bàbá náà dárí alhamdulillah. bàbá dáadáa ni wọ́n púpọ̀. alhamdulillah. abiyamọ abiyọjá gbọrọgbọrọ ni babalágége Adam Abdullahi Lalori. Allahu bi rahmatihi. Àmín. àwọn ní àwọn wá dúpẹ́ bá babalágége tòní ni Allahu hayatahu. gbogbo tí wọ́n fi lọ àwọn gbogbo tí wọ́n fi lọ àwọn. tí wọ́n fi ọjọ́ tí àwọn ògbéléwà ní oyè náà sí ipe kí Ramadan ọdún yìí tó dé làwọn fẹ́ oyè mufuti Fẹ́mi ọ̀dà kò burú gbà náà. gẹ́gẹ́ bí àfáà tó mọ ìtumọ̀ mufuti ìmáàmù lọ́dọ̀ àwọn lọ́hùn ló dà níyàn lóòrò wípé òun fẹ́ káwọn bàbá wa Sheikh Mashood Abubakar kí wọ́n wá jẹ mufuti ó sì ná ìyẹn àwọn ìmáàmù ó yan balógun àdínì lọ́dọ̀ wọn lọ́hùn kìíní ẹ wá ká wọn láyà pé sáwọn tí ó wá rúbi jẹ mufuti sáwọn làwọn wà á kọ ni kí ló dé tẹ bí sí ẹ̀yìn àwẹ̀
ṣe wá jẹ́ ká tó ṣe àwẹ̀ lẹ́fi sí. wọ́n sì ní àwọn ògbọ́dọ̀ mọ́ gbà fún àwọn ìdí tó pọ̀. wípé nílùú wa ọkọ̀ ìlú yẹn la fẹ́ dá ní Kétu lọ́hùn-ún ní Republic of Benin lọ́hùn ní o kéde Kétu ta kéde àbí ti ilẹ̀ yìí o kọ́lélẹ́ yìí. ilé bàbá àwọn bàbá wa àgbà tí wọ́n wà ń dúró yìí àwọn tí wọ́n máa jẹ ìmáàmù làwọn bàbá ńlá wọn. àwọn tí wọ́n máa jẹ tẹ̀síìrì ni wọ́n nínú ìlú. èyí tí ẹ bí wọ́n gbé lọ bá wípé àwọn náà lè bá àwọn bàbá wa Sheikh Mashahudi sọ̀rọ̀ kí wọ́n lè gbà. kí ni mú àwọn kọ́ kíní yìí. àtọ̀dún tí àwọn ti dé Kétu yìí o. akọ́ àwọn ọmọ yín ní kéwú dáadáa. Alhamdulillah. Ọlọ́run sì ní kí ó yé wọn kí wọ́n mọ̀ kí wọ́n jẹ́yìn nídìí kéwú náà. láti 1983 kò wá jẹ́ nísìnyí lẹ́yìn àjẹsẹ̀ wá fi àwọn jẹ́ mufti gbogbo ìlú Kétu pọ́ pátápátá. Allahu Akbar. àwọn bàbá àti ìyá sákọ̀ wọ́n gbà àwọn làwọn ń kọ́ làwọn tó wọ́n bí yá wọn gbà ẹ gbọ́dọ̀ má jẹ́ o torí ẹ bá jẹ́ ẹdójú ti ìran àwọn ìdílé àwọn àtàwọn bàbá wọn yẹn náà kódà àwọn bàbá tí wọ́n ti lọ ẹdójú ti wọn. ìmáàmù tó dẹ̀ wá ṣe ètò yìí ẹbí kan náà jọ làwọn. wọ́n á tún ní mufti méjì làwọn ó jẹ. mufti kan náà mà ní lájẹ. gbogbo rẹ̀ lárúbáwá mufti kan náà ni wọ́n mọ̀ láàrin ìlú o. Lázàrí. ìjọra wọn. tó dàgbà sí pé Aziari àbá gbogbo ayé ni Aziari o. wọ́n sàní nìkan yìí. bọ́dà mi. àtiwájú àwọn tí àwọn jọ wá yìí ni wọ́n mú. òun ló àpèjẹ nàró wọ́n sọ ẹ́ mufti. òun ló wá pe àwọn pé wọ́n sọ àwọn ní mufti. mo ti pè òun náà pé èmi mufti. àwọn tó wá pe bọ́dà àwọn pé sáwọn wá tún ní mufti ni. òun náà ní ìjẹ́ ni. àwọn náà fi jẹ́ ni. ọmọ bàbá kan náà ìyá kan náà agboolé kan náà ni. ọmọ bàbá kan náà ìyá kan náà agboolé kan náà làwọn. àwọn gbà pé àwọn ó jẹ. àsìkò tí wọ́n á fi sí yẹn báwo la ṣe fẹ́ ṣe. àmọ́ àsìkò tí wọ́n á fi sí àbọ̀ láti ṣe. èèyàn ń joyè lásán. èèyàn kì í jẹ oyè lásán. wọ́n ní pẹ̀lú òkú ọlọ́run ojú òní tì wá. Àmín. ṣé mo lè jẹ mufti ní Amẹ́ríkà lè mọ̀mọ́. wọ́n ní iṣẹ́ àwọn wá lè jẹ mufti kí mọ́tíkàsì tó sá àwọn dèèyàn mọ̀ wá mọ̀. àwọn àfáà mi ń bẹ. àwọn àbá àwọn bẹ́ẹ̀. àwọn àfáà mi ń bẹ. àwọn àbá àwọn bẹ́ẹ̀. ọmọ rẹ ṣe pé àsìkò tí a fi sí yìí o. àwọn mọ̀ pé àsìkò tẹ́ ẹ fi sí yìí. ọlọ́run jẹ́ yóò ṣe é ṣe. ọlọ́run jẹ́ yóò ṣe é ṣe. àmọ́ ìtọ́rọ àdúrà lọ́dọ̀ bí tí mo ti. àmọ́ yín gba àdúrà lọ́dọ̀ mú nírú gan-an. àwọn àfáà mi kù bí tí mo sì ti kẹ́kọ̀ọ́ kù. torí àwọn afọ àwọn kù wọ́n wà ń bẹ̀ wọ́n wà láàyè náà táwọn ti kẹ́kọ̀ọ́ táwọn ti bèèrè táwọn dà yìí. àdúrà jẹ́ ṣe fún wa gbà wò. àwọn bàbá wa ṣé wọn Mashahudi Abubakar kóbẹ̀ wọ́n ní àdúrà tẹ́ ṣe báwọn gbà ojú òtí àwọn. wọ́n ní àdúrà táwọn bàbá Muniru ṣe báwọn tẹ́ ẹ̀ka ránṣẹ́ láti Markaz àdúrà náà gbà ojú òtí àwọn. Alhamdulillah. nítorí pé àsìkò tí a ń mú yẹn. torí àsìkò tí wọ́n mú yẹn.
ọwọ́nú. gbogbo ọdún Ramadan dé tán ọjọ́ náà sì tún wá wọnú. mo tún wò pé ta mọ ní. àwọn òpèta làwọn ní. àwọn èèyàn wá àdúrà bàbá Lágége gbà wọ́n bu àwọn láṣìírí. wọ́n ní àdúrà yín gbà. ìyẹn làwọn wá dúpẹ́ fún bàbá. agbára àwọn bàbá wa wọ́n ní àwọn ó sọ díẹ̀ nípa ọ̀rọ̀ tí àwọn bàbá Mùdírù sọ o. àwọn bàbá wa wòlíì pátápátá gbà ni wọ́n. bàbá máa ń sọ fún wa. bàbá máa ń sọ báwọn. ipe nǹkan tí ń bẹ níkùn. wọ́n ní nǹkan tí ń bẹ níkùn bàbá Alágége àgbà wọ́n ní wọ́n sọ báwọn pé nǹkan tí ń bẹ níkùn yìí. ní nǹkan bẹ́ẹ̀ ẹrù bẹ́ẹ̀. ẹgbẹ́ máa kì í mọ́. bàbá ọlọ́kùn bá fọdún kù àwa àtàkéwù mẹ́ríkà kéwù bàbá nìkan la ké kò tí ì sẹ́ni tó ń wà bàbá. Allahu Akbar. kéwù lọ lọ́tọ̀ ìwà wa lọ lọ́tọ̀ ni. Allahu Akbar. ìmúra bàbá táwọn bàbá oníwọ̀ṣọ́ ká máa bá ká. bẹ́ẹ̀ ni bàbá ọlọ́run ti ṣe lọ́mọ àdìjọ́ náà. àwa tá a bá wá kéwú ẹ̀ tá a mú wa rẹ̀ àwa náà wọ̀ àdìjọ́ náà. ọ̀pọ̀ wa kéwú bàbá lákè. Mùdírù wa sọ̀rọ̀ ní àṣìlò àṣàrò yìí àkọ́kọ́ ni pé bàbá máa ń sọ fún wa pé kéwù agbáki ní gbogbo wa kéwù ó máa yà wá lẹ́nu wọ́n ní bàbá táwọn Abdullahi Baki kéwù aláwùsá àgbàdúrókè àwọn sì kọ́ àwọn bàbá léyìí táwọn mọ̀ ìgbà táwọn rí i pé ó débi tí ó dé ọmọ yìí fẹ́ tẹ̀síwájú wọ́n fi ránṣẹ́ sọ́dọ̀ bàbá ẹ̀sìn nígbàdàn ìgbà tó tó téèyàn dáadáa ìtumọ̀ àràfùtù ṣùyúfì wọn náà ọ̀làmúnì ìtumọ̀ ẹni àbàbá ṣàlàyé gbogbo ẹ̀ fún ọ gbogbo tí a tó ké lọ́dọ̀ àfáàkọ̀ ó sì kọ́ fún wa ń bẹ lọ́wọ́ wa. ìgbà tó yí kó tún mọ ti àwọn bàbá ní Ìbàdàn bàbá àfáà Musa ẹ̀sìn náà mi wá bàbá tẹ́lẹ̀ wo síbi sílá yìí agbájí náà ni wọ́n ní wọ́n fa àwọn ránṣẹ́ sọ́dọ̀ ọmọ lágbàjì náà ni àwọn wà lẹ́kọ̀ọ́ bàbá wa dúró síbẹ̀ pé ó tún kọ́ ti ọ̀dọ̀ Ádámù náà máa di ibẹ̀ náà ti kọ́ gbogbo ọmọ àṣì yìí tó dé yìí bàbá sọ gbogbo ẹ̀ fún wọn máa ń sọ gbogbo ọmọ tó kù tó jẹ́ àṣírí àti bàbá mọ̀ àwọn alárúbáwá àtàlejò òkè lọ́tàn lọ́sì èyí tó á ṣe tó yà mí lẹ́nu tọ́pọ̀ wọn ò lè ṣe bàbá ọ̀ràn ọmọ ẹ̀kan lọ́lẹ̀ lárúbáwá ọ̀dọ̀ wa bí mi kú sí mí ní àdéjì. ìgbà téèyàn jáde ń bí dání tó lọ lọ sùkúù yìí tó tún dọ́dọ̀ Haúsá lè gbé lọ ẹ wo bàbá Ansaru bíyìn ló tún fi ránṣẹ́ sí
tọ́ba ṣe wọ́n kọ́ gbogbo ọmọ bàbá tí mo mọ̀ kì í ṣe bàtà mẹ́mẹ́ríkà níbí wọ́n lọ ilẹ̀ lára bàbá tí lọ́tà bàjá wọn lọ ilẹ̀ lágbáwá ni tọ́ba lọ́nà mi lọ ilẹ̀ lágbáwá. Allahu Akbar. ọ̀nà tó sì gbà fi rán mi lọ ọlọ béèrè mi ní àfúnmi ní Morocco. ìpè òun ọmọ gbà kí ló kọ́kọ́ sọ ní pé bàbá fẹ́ kọ́ máa lọ nínú ṣèǹfì tó bá dàsìkò tí mo dàgbà máa lọ jùlọ ayé àrí jùlọ ayé àrí èyí tí wọ́n á lọ wọ́n lọ Kuwait wọ́n wá sí Tunis wọ́n wá sí Magribi Aqsa ibẹ̀ ló lọ parí ìrìn àjò ẹ̀sìn àwọn àfáà tí ń bẹ ńbẹ̀ wọ́n ti mọ̀ kótó ní pé wọ́n mọ̀ gẹ́gẹ́ bí Al-Amiri Bahauddin ìgbà tí ń lọ ó kọ́ àwọn tí àdáadáa èyí tó tó lè tó ọkọ̀ òfin wa ìgbé kápọ̀ òfin àwọn àfáàgbà bẹ́ẹ̀ náà ní bàtà lọ múra pàdé ìjà agbára agbóyanjú. mínísítà agbóyanjú oníyanjú bàbá máa pa àwọn tí àtẹ̀tẹ̀ fún akákó fún àwọn bíi báàsì àwọn àfáwọn àti wọ́n ti máa ń mọ bàbá tí wọ́n tó mọ̀. ìgbà tó wá lọ sí Morocco ó ti mọ̀ bàbá wa ń sọ fún wọn tàbí àwọn alágbáwá ń sọ fún wọn nínú àwọn alágbáwá tí bàbá bá sọ tí mo fi lọ wọ́n wá níbi àrùbáyìn àtàṣe mi wọ́n sọ fún bàbá èpè fún àlápọ̀ tí ń bẹ lẹ́ẹ̀rin Nàìjíríà pẹ̀lú Maghrib lálápọ̀ náà kọ́ mẹ́ta kó fún àwọn ọlọ́mọ tọ́tọ́ gbọ́ lárúbáwá tó lè tábà ní jámíà tàbí ní yunifásitì ìwé tí a kọ fún bàbá tó mú wálé ní gbàtí bàbá dé ló pè ní pé mọ́ṣúlẹ̀ ewu ọlọ́mọdé èyí tí bàbá ní nìyẹn o pẹ̀lú bẹ́ẹ̀ dámọ̀nà o ọwọ́ ọlọ́mọdé kò bí ẹgbẹ́ bàbá rẹ̀ ní owó kò ní owó ọlọ́run àti máa mú àṣẹ ẹ̀ṣẹ́ bọ́bá ṣe rò ó máa ní bẹ́ẹ̀ ọlọ́mọdé nìyí bàbá yìí tó lọ́jọ́ ní wọ́n ń sọ nǹkan tí ń lọ kọ́ pé sẹ̀ríà ní kò ṣe bàbá dọ̀ sẹ̀ríà ó ní kò ṣe bàbá débẹ̀ ṣẹ̀ṣì máa pé èǹkàdé yìí ìkọ́kọ́ wọ jámíà yóò fi gbé díẹ̀ ẹ máa ń sọ fọ́nà pé má dojú tì mí o bàbá dára mi wá bí ibi tó ní kí n bẹ̀rẹ̀ gbogbo pàtàkì ọlọ́run máa ń lànà fún mi. bí nkọjá níbẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀ ń kọjá nínú lọ́rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ nítorí pé àwọn ọkọ̀ tí wọ́n ń fọ́ pọ̀ ọlá bàbá rẹ̀ ní máa ń fi gbọ́rọ̀. ìgbé bàbá tó rán mi wá ní tí mo wá yìí o ọlọ́run má dojú tì mí. mo dúpẹ́ fọlọ́mọ. alhamdulillah. bàbá lọ sọ mí mọ kókó. Allahu akbar. ẹgbà tí mọ́ṣúdì kékeré àti mọ́ṣúdì àgbà ọgbà jókòó àwọn afáwa ti lọ ọgbà tí ń padà àwọn afá ti ń kọ́ wa ẹ̀rí ustaz rájí imam àwọn náà ṣàdúrà fún mi àwọn afá ni ọmọ jẹ́rìí Allahu akbar. tí àwọn pé kí ni wọ́n kọ́ máa tàbí ìlú ní ìkàrúhì wọ́n fi sínú ọkùnmọ́tò mi ń yẹn lọ
àwọn tó sì lọ ní fọ́ọ̀tù àkọ́kọ́ méjì ni wọ́n ní bí àwọn kan bí àwọn sì ní ìlú bàbá àtà ọmọdé làwọn ọmọ oníyàwó àmọ́ àwọn àfáà wa tí wọ́n ti dà fáà bàbá ní ká lọ sí dáwọ́lá oṣù mẹ́fà wọ́n pọ̀ gan-an ní o bàbá fún wọn lóṣù mẹ́fà àwọn àfáà tí wọ́n ti dà fáà ìgbà tí wọ́n dáhùn pé gbogbo nǹkan táwọn ń tọ́lọ́ wọn ọ̀dọ́ kùnrájà gbogbo ẹ̀ wọ́n ti lélẹ̀ táwọn àgbàdo lọ́lẹ́bẹ̀ yìí à ń tẹ́wọ́ àgbo àdúgbò àbíkàgbà ní sẹ́ǹsì àjìmọ̀sùdì àtàjì àkókò ni wọ́n padà wálé inú bàbá dùn ìgbà tí inú bàbá dùn ọjọ́jọ́ máa kà wọ́n láwọn lọ bá àjìmọ̀sùdì kiri èmi tí máa ń wẹ̀ bàbá máa kírun lẹ́yìn ìmáàmù wa ìgbà tí ó bẹ̀rẹ̀ ní àfáwà ìmáàmù wa yìí ó ní fàṣà àwọn àfá àtijọ́ ọdún bá bàbá kan pàdé bẹ́ẹ̀ wọ́n á dà sí ni wọ́n á Kùránì ọmọ sẹ́yìn ni bàbá máa rìn ní sí gbogbo tẹ̀rí ìgbòho olójú ó sì ha Kùránì ẹni tẹ́ ẹgbẹ́ Kùránì lọ́tẹ̀ bá jẹ ohun tí ó ní ilé tó máa pọ̀lẹ̀ jì bàbá ọlọ́run kò fọ́ mi bẹ́ẹ̀ Àmín. ọlọ́run kò fọ́ mi bẹ́ẹ̀ Àmín. àmín láìláì Àmín. ìlànà àmàmì Inshallah. bàbá tẹ́wù bàbá ẹja mú wa bàbá ẹ fi wá dámà kún ẹ̀sìn ẹ̀tẹ́wò gbogbo ẹ̀rẹ́ máa tẹ́wò ọ̀rẹ́ ẹlòmíín sẹ́gbọ́n ọmọ tó kù bàbá ádámù lọ. Allahu akbar. nítorí bẹ́ẹ̀ ni pé bàbá mú kéwu bàbá ẹ̀jẹ̀ á mú wa bàbá o káfí wa ádámà káfí kú kéwu bàbá. ọlọ́run wà pẹ̀lú ẹ̀. amina. ọdún ṣàdúrà fáwọn àgbà. mo fi tí wọ́n ń pè yín. ṣé pé ọdún tí àgbà.